أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن والاه أدعوك فون الله وبا kí Ànábì wa Muhammad atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣáájú ẹ̀dá Ànábì Muhammad àwọn ará ilé àwọn ìyàwó àwọn ọmọ àwọn sàhábà àwọn tabi'in àwọn tabi'in tí lórí gbogbo àwọn àfáà tí wà náà nílẹ̀ Yorùbá ń bí abawa gba fọdílátù Sheikh Adam Abdullahi Al-Alori bàbá tí ó sọ wípé àwọn náà ni Ọlọ́run ṣe ní ibùsẹ́lẹ̀ irú mímọ́ fún gbogbo àwa ọmọ Markaz Ọlọ́run kó má ṣàjẹ́ ká alkiyama ó dá fún bàbá náà abawa fọdílátù Sheikh Kamaluddin Al-Adabi tó sọ pé àwọn náà ni ibùsẹ́lẹ̀ irú mímọ́ fún gbogbo àwa Adabiya Ọlọ́run kó jẹ́ kí alkiyama ó tún dá fún bàbá náà sí abawa Sheikh Yusuf Al-Awadi tó jẹ́ pé àwọn náà ni ibùsẹ́lẹ̀ irú mímọ́ fún gbogbo àwọn tá jẹ́ zumura Ọlọ́run kí ó jẹ́ kí alkiyama ó dá fún àwọn náà gbogbo àwọn khulafa wa àwọn àbáyé Ọlọ́run kí ó bá wà pẹ̀lú wọn kọ́lọ́n kó bá mú ààyè wọn dúró wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim ní ìlú Ògbómọ̀ṣọ́ tá wà yìí àkí gbogbo àwọn àgbàlagbà bàbá wa àgbà tó sọ wípé àwọn náà ni Ọlọ́run kó tilé tó kó Ògbómọ̀ṣọ́ lé lọ́wọ́lọ́wọ́ lónìí tá ń bẹ yìí tá a máa pè ní Sọ̀ún of Ògbómọ̀ṣọ́ land bàbá wa ọba Gandhi Afọlábí Ọládùnní Ọláoyè Òrùmagẹ́gẹ́ kẹta Sọ̀ún of Ògbómọ̀ṣọ́ land kábíyèsí o Ọlọ́run kó jẹ́ kí a rí yín pẹ́ àpẹẹrẹ tẹ́ di mú Ọlọ́run má jẹ́ kí ogbóná máa yín ọ̀làlá ilaha illallah ìlú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run má jẹ́ ó dàrú mọ́ ọba wa ní ọwọ́ albarka anabi ní iwájú Ọlọ́run gbogbo àwọn tí Ọlọ́run wá kó àṣẹ ẹ̀sìn lé ní ọwọ́ ní ìlú Ògbómọ̀ṣọ́ bẹ̀rẹ̀ látòrí bàbá wa fọdílátù Sheikh Habibullah Ahmad Tijani Ayilara ìmáàmù àgbà fún ààfin bàbá wa Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ bàbá wa àgbà Sirajuddin Alim Pakoyi àbá tí wọ́n jẹ́ Pakoyi àdénì fún ìlú Ògbómọ̀ṣọ́ àbá Balógun bàbá Mufti Diyar bàbá Fakhrul Ulama bàbá Muqaddamul Wa'izin bàbá wa Jánásí àgbà bàbá wa Rọ́wàsí àgbà bàbá Balógun gbogbo bàbá Mufassiru fún gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ Fọdílátù Sheikh Abdul Ghani Ayébàtà Ọlọ́run kó jẹ́ kí a rí bàbá náà pẹ́ ètò Islam Ọlọ́run má jẹ́ ó dàrú mọ́ yín lọ́wọ́ nílùú Ògbómọ̀ṣọ́ kí má bàa pẹ́ púpọ̀ jù mo fi gbogbo àwọn bàbá yẹn mo fi takoko gbogbo wa rijalan wa nisaan ní gbogbo àgbáyé wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu akọjọ́ lẹ́ni Ọlọ́run kó má ṣe jí mi eléyìí ní àkìmọ̀láyé fún àbáwá ní máṣà àwọn mo kí yín púpọ̀ gan ni Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ ẹ kú òótọ́ sọ ẹ kú ìdúró nídìí òótọ́ Ọlọ́run yóò jẹ́ kí òótọ́ náà gbé wa jálẹ̀ wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim kí Ajánásí àgbà táyé àwọn náà ń wọlé Ajánásí àgbà fún àbáwá imam Sheikh Hassan Uthman Zulnurain mo kí yín púpọ̀ Ọlọ́run kó ṣàlékún dáadáa yín bàbá Amir Jamshad mo kí yín púpọ̀ ẹ kú ìdarapọ̀ mẹ́tò kí má bàa pẹ́ jù lánàá bàbá wa Ṣọ̀ún pé gbogbo àwa ọ̀dọ́ ìlú Ògbómọ̀ṣọ́ pé àwọn ní ọ̀rọ̀ bá wa sọ ààfin sì gba èrò ní àná hátà ẹni tí àwọn tí mò ń bẹ ní ẹ̀gbẹ́ wọn mò ń sọ fún wọn pé ṣé pé Ògbómọ̀ṣọ́ bímọ tí ó pọ̀ tó báyìí àbáwá Ibrahim Babangida ní Funtua mú kí yín púpọ̀ mò ń sọ pé ṣé pé Ògbómọ̀ṣọ́ bí ọmọ tó pọ̀ tó báyìí iná tí bàbá wa gán dá àwọn ní òmìnir kó yóò dùn tó bá wọn èyí bàbá wọn bá torí wípé kí ni inú họ́ọ̀lù ni wọ́n kọ́ fi á lò tẹ́lẹ̀ nígbà họ́ọ̀lù wa kún ìtànà tó wá kún ní àkúnfẹ́ fàyà Allahu akbar Allahu akbar bàbá wa ọba Olúwa ti ṣe yín ní ẹni dáadáa ó dẹ̀ ti ṣe yín ní ẹni táyé ń fẹ́ àpadà sí aburú àpadà sí ìgbà Ọlọ́run ní dẹ́ ẹ̀ má ìwà òun ní ń bẹ lọ́wọ́ yín wàláhì tàláì tí gbogbo ayé fi ń fẹ́ ti yín Ọlọ́run má gbàwọ̀ náà kó lọ́wọ́ yín o ìwà lọ́lọ́run fi ròyìn Ànábì Muhammad even Jésù Kristi ìwà náà ló ní táwọn ọmọ ẹ̀yìn ẹ fi dúró tì í Ọlọ́run ní gbàwà lọ́wọ́ yín wọ́n wá ipò kí á mo kí ìyá wa Hamza Àjọkẹ́ láti ìlú Ìwó Ọlọ́run kó ṣàlékún dáadáa ẹnìkọ̀ọ̀kan wa àwa ọ̀dọ́ pé tí mú sáàfin bàbá Ṣọ̀ún lánàá tó ṣe wípé wàláhì tàláì àpọ̀
débi pé bá bẹ̀rẹ̀ bá bọ́lẹ̀ èèyàn ò ní ráyà ti bẹ̀rẹ̀ mú níbi tí àwọn èèyàn pọ̀ dé. Bàbá wa jáde, bàbá tún wá rí àwọn èèyàn ìyìn gbọ́dọ̀ sọ pé ó ka ọba láyà. Allahu Akbar. Àbá wa sọ wọn àwọn á sọ pé ẹ̀yin gbogbo ẹ̀yin ọ̀dọ́, àwọn ọ̀dọ́ la pè sáwọn arúgbó kún yín ni. La hawla wala quwwata illa billah. Wallahi gádùn ìyẹn ti pọ̀ jù. Kìí sọ̀rọ̀ ẹnu. Gbogbo wa náà ẹjá lọ wo fídíò yẹn live skinny tí wọ́n gbé lánàá, ẹjá lọ wo, ó ti wà lórí social media káàkiri. Bàbá mi béèrè wípé ṣé àwọn ọ̀dọ́ nìkan mo pè sáwọn arúgbó náà tún jáde pẹ̀lú yín ni? Ọ̀dọ́ náà ni gbogbo wa tá ń bẹ ń bì. Ó làgán àtúnjáde tán. Wallahi àtúnjáde tán. Wallahi àtúnjáde tán. Àbá láti máa sọ fún wa pé owó kọ́ ni mo fẹ́ pín fún yín o. Ẹni ó bá jẹ́ pé torí owó lè jáde wá kóńtọ̀ wọn tètè padà lé kó máa lọ kìí so wá pín nǹkan kan o. Àwọn ọ̀dọ́, gbogbo àwọn ọ̀dọ́ ní àbá owó kọ́ la bá wá, ojú àlùbáríkà yín la wá wò, ọ̀rọ̀ àlùbáríkà yín náà ni àwa gbọ́. Bàbá dẹ̀ ṣàdúrà fún wa pé yóò dáa fún gbogbo wa. Wọ́n sì ní ìlú Ògbómọ̀ṣọ́ ó gbé wa pẹ̀lú ògo Ọlọ́run. Díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tí bàbá bá wa sọ, òun ni wípé àwọn ọmọ Ògbómọ̀ṣọ́, àwa náà ní future Ògbómọ̀ṣọ́ lọ́la. Èyàn ni pé àwa ni ọjọ́ ọ̀la ìlú yìí, ìlú wa Ògbómọ̀ṣọ́ tá ń bẹ́nu yìí, àwa lọ́jọ́ ọ̀la ìlú yìí. Bí ọ̀la ó sì ṣe rí ń bẹ ní ọwọ́ wa. Bá bá ti bàjẹ́, ọ̀la Ògbómọ̀ṣọ́ náà fẹ́ bàjẹ́ nìyẹn. Kọ́lọ́run má bà wá jẹ́, kó sì má bà ọ̀la Ògbómọ̀ṣọ́ jẹ́. Ṣùgbọ́n tá a bá ti dá, ó túmọ̀ sí wípé tí ń jẹ́ ọ̀la Ògbómọ̀ṣọ́ yóò dá náà nìyẹn. Bàbá wa Sheikh Jami Yusuf láti ìlú Kaduna mo kí yín. Bàbá wa Sheikh Hamza Honorable Túndé mo kí yín púpọ̀ gan ni. Bàbá wa Adésínà Samuel Fádèyí mo kí yín, ẹ kú wọlé sí inú ètò. Gbogbo ẹ̀yin tẹ́ ń wọlé náà ni mo kí pátápátá láì ní dẹ́nì kankan sí. Bí mo ṣe ń bá bọ̀ wá, bàbá ní kí gbogbo wa ká túnra wa ṣe. Lóòótọ́ kò sí bí nǹkan dáadáa ó ṣe máa bẹ, àbúrò náà ó máa bẹ pẹ̀lú ẹ̀. Wọ́n wá kó ti verse Bible kan wípé wọ́n ní nígbà tí àwọn ọmọ Ọlọ́run kó jọ, ọmọ èṣù náà dúró sáàrin wọn. Ẹ̀yin ò ní wípé kò sí bá a ṣe lè gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ dáa tó, á sì ra àwọn kàńdà kan nínú ìrẹsì. Ṣùgbọ́n ẹ jẹ́ kí ẹ̀yin tẹ́ ẹ dáa kó pọ̀ ju àwọn kàńdà nínú ìrẹsì yẹn lọ. Torí wípé kí ni a fẹ́ ṣe carnival kan, Ògbómọ̀ṣọ́ Kedu carnival tí a fẹ́ ṣe ìyẹn ní December tó ń bọ̀ yìí. Òun náà ni kókó tí bàbá pè wá fún wípé àwọn ti jáde lọ o, àwọn dẹ̀ ti lọ pé gbogbo àwọn tí ń jẹ́ àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tọ́lọ́hun ti kẹ́ lẹ́yìn odi. Kíkẹ́ tọ́lọ́hun kẹ́yìn yìí ẹ fi ń ṣàǹfààní fún ẹ̀yin odi ni. Ẹ wá ṣàǹfààní sílẹ̀ bàbá yín náà, ẹ wá ṣe àǹfààní sílẹ̀ bàbá yín náà. Bàbá wa Sheikh Abdulrahim Àgbáyé, Aminullah Àgbáyé, bàbá oníwàásí àgbáyé, kọ́lọ́hun kó bá ṣàlékún kẹ́ wọn. Àwọn ni wọ́n sọ ní wáàsí wọn kan, wọ́n ní wà máa fọ́dílù àrìjáì ìlà rijaluha. Kò sí ó ní wàláwó bó ni mo ṣe fẹ́ pè náà, wà máa fọ́dílù àrìjáì ìlà rijaluha walakin fala fọ́dílù li turbin ala turbin. Wí ọ̀rọ̀ náà sì wá nìyẹn mo pè wá. Wọ́n ní kò sí ọlá fún yèèpẹ̀ ibì kan pé yèèpẹ̀ ìlú yìí ó dáa ju tìlú yìí lọ. Yèèpẹ̀ ni yèèpẹ̀ ó máa jẹ́ láti bí tẹ́ dé ìlú èbó. Yèèpẹ̀ òun náà ni yèèpẹ̀ yóò ṣe kíni ẹni yóò máa jẹ́. Tí sì ń jẹ́ yèèpẹ̀ kò lọ́lá ju ara wọn lọ, ọ̀kan náà ni yèèpẹ̀. Ṣùgbọ́n tí ìlú fi ń tóbi jù lọ àbí tí ìlú fi ń lọ́lá jù lọ tá a fi ń sọ pé jẹ́ kó Nàìjíríà jẹ́ jápa jẹ́ bọ́ sí Amẹ́ríkà, òun ni wípé kí ni àwọn tí ń bẹ ní Amẹ́ríkà yẹn wọ́n jẹ́yàn dáadáa. Àwọn èèyàn ń bẹ ń bẹ, àwọn èèyàn ń bẹ ń bẹ. Wípé ẹja kó Ògbómọ̀ṣọ́, ẹja máa lọ sékòó. Ọmọ lọ́rọ̀ ajé ó dá lẹ́kọ̀ọ́, kò sí tó mọ́rọ̀ ajé dá lẹ́kọ̀ọ́ bí kò sí pé kí ni àwọn èèyàn ń gbé nǹkan ńláńlá ṣe níbi àwọn èèyàn tààrà ń bẹ ń bẹ. So ẹ̀yin tẹ́ ẹ wá dé èèyàn tààrà tó jẹ́ pé ọmọ Ògbómọ̀ṣọ́ ni yín, ẹ wá lọ ń fi ìdí èèyàn tààrà yín ẹ lọ fi ń ṣèta. Ó yẹ ẹ padà wá o, ẹ máa padà wá, ẹ wá fi ìdí èèyàn yín náà ẹ fi wá ṣe inú ilé bàbá yín. So ohun tí bàbá pè wá fún ní àná nìyẹn, àwọn ti lọ pe àwọn èèyàn, òun kálukú wọn sì ti jẹ́ àwọn ní hó pa wọn ń bọ̀ wá. Ṣùgbọ́n àwa tí wọ́n ń bọ̀ wá bá àwa ọ̀dọ́ Ògbómọ̀ṣọ́,
èèyàn dáadáa ni wá lánàá èèyàn dáadáa ni wá ní òní ká má yí padà sí àìdá nígbà ó bá di ọ̀la ká gbà wọ́n lálejò ká dẹ̀ ṣe dáadáa sí wọn ká fi ìfẹ́ hàn sí wọn because tí wọ́n bá wá wọ́n ń bọ̀ wá tún ìlú ṣe ni à ń pariwo kò sí company l'Ógbómọ̀ṣọ́ kò sí kinní kan l'Ógbómọ̀ṣọ́ bí ìlú bá fàyàbalẹ̀ bí fàyàbalẹ̀ bá ń bẹ nínú ìlú kò sọ́gbọ́n nǹkan dáadáa ó máa wọnú ìlú wa ṣùgbọ́n tí ìfàyàbalẹ̀ ò bá sí nínú ìlú bí nǹkan dáadáa bá ń bẹ nínú ìlú tẹ́lẹ̀ ẹ má jẹ́ àparọ́ fúnra wa yóò fẹ́ máa kúrò Ọlọ́run kó ṣe àlékún ìfàyàbalẹ̀ sínú ìlú Ògbómọ̀ṣọ́ èyí wọn jẹ́ àkòrí kókó tí bàbá wa sọ̀hún tí wọ́n pè wá fún ní àná àbádẹ́jẹ́ kó yé wa wípé n táwọn máa ń gbọ́ àbí n táwọn dé bá òun ní kí wọ́n sọ pé Ògbómọ̀ṣọ́ ò sí lójú kan Ògbómọ̀ṣọ́ pín wọ́n ní kò sí tí ń jẹ́ pé Ògbómọ̀ṣọ́ pín o ojú kan péré ìní gbogbo wa wà àwọn ó dẹ̀ sa gbogbo ipá àwọn láì ṣe kíni láti mú dá Ògbómọ̀ṣọ́ padà sí ojú kan ipe ká má wò pé èmi ni mùsùlùmí èmi ni kìrìsìtẹ́nì èmi ni oníṣẹ̀ṣe sọmọ Ògbómọ̀ṣọ́ ni ọ́ in tó bá ní dáadáa láti ṣe fún ìlú bàbá rẹ kó lè bá gòkè àgbà ìwọ náà gbìyànjú sápẹ́ sá gbogbo akitiyan rẹ láti mú ìdàgbàsókè bá ìlú wọn ní tó bá ń gbọ́ pé gbé ìwọ náà bá wọn fọwọ́ kún kẹjọ gbé ni kó nítorí pé kíni tó bá jẹ́ wípé dáadáa ni wọ́n ń gbé dáadáa yẹn nígbà tí wọ́n bá ń sọ̀tàn pé àwọn tí wọ́n gbé dáadáa wọnú ìlú wọ́n kàwọ́ náà mọ́nú wọn kálábùrú ni wọ́n fẹ́ gbé kò nínú ìlú wọ́n máa sọ fún wọn náà wípé wọ́n máa kàtàn tiẹ̀ náà wípé níjọ́ tí wọ́n ń gbé aburú bọ̀ nínú ìlú lágbájá náà bá wọn fọwọ́ kún ṣé dáadáa ni wọ́n wá fẹ́ fọwọ́ kún ni àbáburú Ọlọ́run má ṣe mí ní ìránṣẹ́ èṣù Ọlọ́run má ṣe mí ní ìránṣẹ́ aburú Ọlọ́run jẹ́ kí dáadáa máa tọwọ́ tèmi jáde sí ti ń jẹ́ ìlú jẹ́ kí dáadáa mi ó sì máa tọwọ́ jẹ́ kí dáadáa ó máa tọwọ́ mi jáde sí ti ń jẹ́ ọmọ ìlú lápapọ̀ so n tá a bá fẹ́ tún ìlú ṣe ẹ jẹ́ á gbàgbé nípa ẹ̀sìn ẹ jẹ́ á gbàgbé nípa wípé ìdílé àbí kinní kan Ògbómọ̀ṣọ́ ló so gbogbo àpọ̀ àbájọ yẹ wá pé gbàtà àwọn dá Amẹ́ríkà tí gbogbo àwọn èèyàn ń bẹ àwọn ọmọ ìlú ń bẹ tí wọ́n fẹ́ wá kí àwọn fáwọn ń bọ̀ wá kí ọba àwọn ẹ̀rọ bàbá èmi náà ọmọ Ògbómọ̀ṣọ́ níbi ọmọ yín ni mí l'Ògbómọ̀ṣọ́ èmi náà ọmọ yín ni l'Ògbómọ̀ṣọ́ wọ́n ní tí gbogbo àwọn èèyàn sọ nìyẹn wípé àwọn sì àwọn gbogbo àwọn tí ń wá yẹn mùsùlùmí ń bẹ́nu wọn kìrìsìtẹ́nì ń bẹ́nu wọn oníṣẹ̀ṣe ń bẹ́nu wọn ṣùgbọ́n kò sí èyí tó fẹ̀sìn rẹ̀ kún nínú wọn ọmọ ìlú ìjọmọ ìlú yẹn ó jàdú kí ló kọ ẹ lọ ó jàdú ẹ̀sìn lọ mo sọ ní program mi kan nídìí òní mo ní humanity comes before religion ìjọmọ èèyàn ìníwá èèyàn gidi ìníwà ìwà rere kéńkéń oníwà dáadáa òun ló kọ́ ṣáájú kẹ́sìn ó tó dé torí pé n tó bá ní lára òun náà lẹ̀sìn ó bá lára ẹ wọ́n ní nígbà tí bàbá jóyè wa wọ́n ní wọn ò lè àwọn lóko níjó òní wọ́n ní wọn ò lè àwọn ní oko wọ́n kàn fi wá àìlẹ́kọ̀ọ́ wọ́n fi hàn ní bàgbàlagbà dáadáa ti máa ń ṣe nìyẹn ṣùgbọ́n àwa náà máa in tó ń ṣẹlẹ̀ but ó nílò ìfẹ́ kí ó ṣe kí ni ó ń lo ìfẹ́ kí ó tú ẹ rí pé gbogbo àwọn tí wọ́n fi ìwà ẹlẹ́kọ̀ọ́ hàn yẹn tí bàbá kábíyèsí ń sọ̀rọ̀ táwọn náà dẹ̀ yanu tí wọ́n tún fún bàbá lésì face to face la ilaha illallah wọ́n ní àní ṣépè àdẹ̀ ní fi ẹnu wí ní tí ò da ṣùgbọ́n oníkálukú náà ló ṣe kí ni ń ló máa ń tó bá tọ́ sí òun ẹni ó bá ṣe dáadáa ó ṣe é fórí ààrẹ ẹni ó bá ṣàbúrú òun náà ṣe fórí ààrẹ àyá Kùránì ni ó ní man amila salihan fali nafsihi wa man asaa fa alayha wa ma rabbuka bizalamin lil abid èyàn ò ní gbin àlùbọ́sà kó dìgbà táwọn ẹlẹ́fọ̀ọ́ ń kẹfọ̀ọ́ kó wọn náà wá bọ́ sí dé àlùbọ́sà kó lóun fẹ́ lọ já ẹ̀fọ́ láíláí kò ṣeé ṣe in tó ní kálukú bá ṣe òun ni yóò gbà ẹni ó bá yẹpẹrẹ ọba òun náà ó ti gbìn kalẹ̀ kó máa retí ọjọ́ tí ó wù tí ó ka ẹni ó bá sì ń ṣàpọ́nlé ọba tí ń ṣàpọ́nlé àwọn olórí òun náà ń gbé ní kóun náà máa retí ọjọ́ tí ó ṣe kíni tí ó wù tí ó ka gbogbo ẹ̀yin àbí gbogbo àwọn tí wọ́n jẹ́ tí wọ́n fi aṣọ Islam bojú wọ́n fi aṣọ Islam bojú wọ́n ń pera wọn ní mùsùlùmí ipe àwọn ń jà fún mùsùlùmí àwádìí ó yàn pé mùsùlùmí kọ́ ni wọ́n ń jà fún o gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ lábẹ́ bàbá wa àgbà Fọdílátù Sheikh Ahmad Tijani Ayilara àwa Sheikh Habibullah Ahmad Tijani
Ayélára bàbá wa Àpàkòyí àti bàbá wa ààrẹ fún gbogbo tí ń jẹ́ mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́ so tí ń bá dákọ̀ bàbá wa Sheikh Ahmed Tijani Sheikh Habibullah Ahmed Tijani Ayélára mo ti ń sọ ọ̀rọ̀ nípa àwọn imam in council tí ń bá dákọ̀ bàbá wa Sheikh Abdul Gani Owódùnní tí wọ́n jẹ́ ààrẹ mùsùlùmí fún gbogbo Ògbómọ̀ṣọ́ land mo ti ń sọ̀rọ̀ nípa àwọn Council for Islamic Affairs ní ìlú Ògbómọ̀ṣọ́ tí ń bá ń sọ̀rọ̀ nípa àwọn àyímà ipe àwọn àyímà ìlú Ògbómọ̀ṣọ́ gbogbo àwọn ìmáàmù ní local government márààrún nílùú Ògbómọ̀ṣọ́ àwọn àyímà tí ń bá ń sọ wọ́n ẹ̀yin bàbá wa ní ó wà àwọn mùsùlùmí nù tí ń bá ń sọ̀rọ̀ nípa àwọn olóyè state bàbá wa mufti Diyar wìláyà tí Ọ̀yọ́ wa Maje wárọ̀hà bàbá mufti gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ bàbá Faharul Ulama gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ bàbá Muqaddamul Wa'izin gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n jẹ́ èèkàn gbòógì láti ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ń represent gbogbo Ọ̀yọ́ state gbogbo wọn yányá mùsùlùmí ni wọ́n ẹ̀yìn ọba ni wọ́n sì ń bẹ. Àbá kábíyèsí mò ń jẹ́ kẹ́ máa mọ̀ ní ẹ o táwọn kan bá sọ pé àwọn mùsùlùmí kì í sáwọn mùsùlùmí o wàláì kì í sáwọn mùsùlùmí àwọn tí mò ń dákọ̀ yìí àwọn ẹni tó ń bá dákọ̀ pé ẹ̀yin mùsùlùmí ẹ wá yọjú kódà tẹ dábùjá àwọn tí ó jáde tí wọ́n lọ yọjú tí wọ́n lọ represent mùsùlùmí ni àwọn tí wọ́n hùwà tí wọ́n hù yẹn mo sọ fún mo ń sọ mo ní kí ni àwọn ọmọ tí wọn ò jẹ́ nǹkan kan ni wọn ò ní láárí wọn ò jẹ́ nǹkan kan àwọn thugs inú mi sì dùn Àbá kábíyèsí náà máa wípé kí ni àwọn thugs ni irú àwọn kàńdá nínú ìrẹsì irú wọn nìyẹn kọlọ́n kó má ṣàṣàánú wa ní orí wọn kọlọ́n kó má ṣàṣàánú wa lórí kó má ṣàgbé ìlú Ògbómọ̀ṣọ́ kó má ṣàgbé jẹ́rí wọn kó má ṣàgbé Islam Ògbómọ̀ṣọ́ kó má ṣàgbé jẹ́rí wọn wala la ilaha illallah wala Muhammadu rasulullah sallallahu alayhi wa sallam. ìbá ń sọ̀rọ̀ nípa àwọn mùsùlùmí Ògbómọ̀ṣọ́ àwọn OMC tí bàbá wa Sheikh Abdul Latif Bello tí wọ́n jẹ́ chief imam Ejide Central Mosque tí wọ́n jẹ́ chairman fún tí wọ́n jẹ́ zonal chairman which means àwọn ni zonal chairman fún gbogbo tí ń jẹ́ OMC ní ìlú Ògbómọ̀ṣọ́ bàbá yìí tí yín ni wọ́n ń ṣe bàbá kábíyèsí ìdí òdodo ni wọ́n dúró sí bákan náà bàbá wa Fọdílátù Sheikh Alamaliekin Adétúnjí tí wọ́n jẹ́ chairman OMC Ògbómọ̀ṣọ́ North bàbá tí yín ni wọ́n ń ṣe kẹ́lẹ́ mọ̀ pé kì í ṣàwọn mùsùlùmí ìní àwọn ẹ̀hànà tí wọ́n ṣe kí ni tí wọ́n wá confront yín níjó nìyẹn tá a bá sọ pé chairman ní OMC Ògbómọ̀ṣọ́ South bàbá wa Sheikh bàbá wa yìí Asifa Buhari bàbá wa Sheikh Salman asafula bàbá oníbàpá ni mo kọ́ dákọ̀ bàbá wa Sheikh Salman Buhari Ìbàpàn àwọn ni OMC chairman Ògbómọ̀ṣọ́ South bàbá chairman OMC Ògbómọ̀ṣọ́ ní Sùúrùlérè àwọn náà ni bàbá wa ìmáàmù kiri alamira àgbáyé tí wọ́n tún jẹ́ Muqaddamul Wa'izin fún gbogbo tí ń jẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ àwọn ni chairman OMC Sùúrùlérè bákan náà bàbá wa Kúráńgà àwọn ni wọ́n ń bẹ ní Oríire so gbogbo àwọn bàbá even tó fi gbogbo Olúwa gbogbo wọn àyẹn iná ni wọ́n dúró sórí wípé kí ni àṣẹ tó bá pa òun ló gbọdọ̀ múlẹ̀ tó rà hàn pé ẹni Ọlọ́run ní bàbá kábíyèsí ẹ̀ẹ́dẹ̀ ní pàṣẹ tí ò da pẹ̀lú gbogbo exposure yín tí ẹ̀ bá ṣe pé orí èèyàn ti kú bàbá sọ náà bàbá tí ẹ̀ bá ṣe ẹni tọ́pọlọ rẹ̀ ti kú tí wọ́n ti kó ọpọlọ rẹ̀ lọ tí ò sí nǹkan tí ń gbé agbárí òfò káàkiri bó lè yóò ṣe sọ wípé wọ́n fẹ́ kọ́ ilé òòṣà la ilaha illallah sẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí ọba tó lajú ọba tó mẹ́tọ́ ọba tó mẹ́tò ọba tí ń wá dàgbà sókè fún ìlú ọba tí ń wá àgbéga fún ìlú Àbá kábíyèsí ní onílùú làwọn àgbà sì ni àwọn ti wà ní ipò àgbà àwọn kúrò ní ẹni tí ó tún máa retí nǹkan míì lọ́wọ́ ẹlòmíì kílẹ̀ tó fún wa bá tó dùn tọ́lọ́run ti fún wa lọ mà bí oore tọ́lọ́run lè ṣe fún yàn jù láyé òun náà ni kó dépò àwọn baba ńlá rẹ̀ wọ́n á fi ọjọ́ yẹ lìmáàmù ó tó wá fẹ́ máa jẹ sẹ́rí ó fẹ́ máa do sẹ́ríkì àbí wọ́n fi ọjọba ó fẹ́ máa wẹ̀ àwúre ṣé wọ́n tọ̀ wọ́n dọ́lọ́run ni bàbá máa ń tọ́lọ́run pín fún wọn lóore Àbá kábíyèsí wàláì bàbá dẹ̀ yọ́nú sí in tí Ọlọ́run pín fún bàbá kábíyèsí lóore bàbá mọ̀ o wọ́n ń dúpẹ́ fọ́lọ́run lórí ẹ̀ gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ náà sì ń dúpẹ́ fọ́lọ́run lórí oore tí bàbá tọ́lọ́run ṣe fún bàbá kábíyèsí Ọlọ́run má bà oore náà jẹ́
Ọlọ́run má gbà ọlá lọ́wọ́ bàbá wala la ilaha illallah wala Muhammad rasulullah sallallahu alaihi wasallam. Ní ṣókí in tí bàbá pè wá in tí wọ́n bá wa sọ òun nìyẹn. Ìwà jàǹdùkú, ìwà ìpáǹle, tí wọ́n máa sọ pé ibì kan ń dàrú bẹ́ẹ̀ bá bọ́ bẹ̀ àwọn ọ̀dọ́ lẹ́ẹ̀bá níbẹ̀. Èyí ni bàbá ní ká pàtì, bàbá ní ká kú òní díẹ̀ ká emulate ìwà gidi. Ìwọ tó bá jẹ́ Kristẹni nínú wa lọ wo ìwé rẹ tó ń tẹ̀lé èèyàn Bible, ǹjẹ́ o bá níbẹ̀ kí wọ́n ní èèyàn gbọ́dọ̀ máa ṣe pàǹle, èèyàn gbọ́dọ̀ máa ṣe jàgídíjàgan. Ìwọ tó bá jẹ́ Mùsùlùmí nínú wa, ìwọ náà lọ wo Kùránù rẹ, ìwé rẹ tó ń tẹ̀lé tó gbà fún èèyàn Al-Qur'an, ǹjẹ́ wọ́n kọ síbẹ̀ pé èèyàn gbọ́dọ̀ máa dà lóru. Ìwọ tó bá jẹ́ oníṣẹ̀ṣe nínú wa, ìwọ náà lọ wo ohun tí wọ́n náà nígbàgbọ́ nínú ẹ, lọ wo nínú àwọn odò fáyẹn, èwo ló sọ wípé èèyàn gbọ́dọ̀ jọ ọmọ jàgídíjàgan nínú ẹ? Kò sí. Ó túmọ̀ sí wípé gbogbo àwọn ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tá a lágbàgbọ́ yìí, àwọn ẹ̀sìn yẹn ìtún wọ́n wá preach fún wa, ìtún wọ́n wá ṣe wàásù rẹ̀ fún wa, òun náà ni pé kí ni o, jẹ́ ọmọ rere, jẹ́ oníwà dáadáa, jẹ́ ọmọlúàbí. Ìwọ tó bá ti wá kọ̀ tó olóòkè ń ṣọmọlúàbí, bọ́wọ́ òfin bá ti tì ọ́ la ilaha illallah, wàá lọ tí wọn ò ní gbúrò ẹ̀ mọ́. Bákan náà gbogbo ẹ̀yin tí ẹ sì jẹ́ wípé ẹ wá ìjẹwá s'Ògbómọ̀ṣọ́ ni ẹ yìí sọ máa lù ń bẹnu yín láwọn ọmọ Ẹdẹ, ń bẹnu yín láwọn ọmọ Ọ̀ṣun, ń bẹnu yín láwọn ọmọ ìlú míì tó ṣe pé ẹ wájẹ àwọn bàbá ńlá yín wájẹ wá s'Ògbómọ̀ṣọ́ ni tó Ògbómọ̀ṣọ́ sì gbà wọ́n láàyè tó fààyè gbà wọ́n tó wá dòní tẹ́lẹ̀ ẹ fẹ́ máa wá ìfàsẹ́yìn f'Ògbómọ̀ṣọ́. Wàláhì tàláhì báláàrọ̀ bá ní ó dáa fún yín, alálẹ̀ òní jẹ́ ó dáa fún yín o. Ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ó mú yín o, omi Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ mu yóò mú yín o. Gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ẹ fẹ́ dalẹ̀ Ògbómọ̀ṣọ́, ẹ fẹ́ da àlàáfíà Ògbómọ̀ṣọ́ rú, tó jẹ́ pé nínú Ògbómọ̀ṣọ́ yìí náà lẹ ti ń jẹ lẹ ti ń mu. Afẹ́fẹ́ Ògbómọ̀ṣọ́ ó gbòdì lára yín, omi Ògbómọ̀ṣọ́ ó gbòdì lára yín, oúnjẹ Ògbómọ̀ṣọ́ ó gbòdì lára yín. Pé ẹ bá ti fi lé kó millions jọ gbogbo ó parun lójú yín. Àfi tẹ́ ẹ bá ń wá ìdàgbàsókè fún ìlú lókù, àfi tẹ́ ẹ bá ń wá ìṣọ̀kan fún ìlú Ògbómọ̀ṣọ́ lókù, àfi bẹ́ẹ̀ bá fẹ́ dàrú dáàpọ̀ nínú ìlú Ògbómọ̀ṣọ́ lókù, àfi bírú yín yẹn bẹ́ẹ̀ bá máa dìtẹ̀ má Àpèrè Ṣọ̀ún ìlókù. Gbogbo ẹni ó bá ti ń dìtẹ̀ má Àpèrè Ṣọ̀ún àpáta ni. Gbogbo ohun tó wá lè máa jí ọ̀tá fún Àpèrè Ṣọ̀ún wàláhì ẹ̀yin ni wọ́n. Bẹ́yìn bá forí sọ àpáta, àwọn bàbá wa sọ pé ẹ̀yin ń fọ́ ni. Kódà wọ́n á fi bá àpáta náà ló wá wò pé ẹ̀yin yìí máa ń fi jẹ́ ń darí sọ wò, bá àpáta bá tún darí sọ ẹ̀yin fífọ́ lẹ́yìn ń fọ́. Ní kójọ kókójọ bẹ́ẹ̀ bá tùújọ tó pọ̀ gbogbo ẹ̀ ó túká lójú yín, àlùbáríkà ọjọ́ òní níwájú Ọlọ́run. Ṣùgbọ́n ogun tó bá yẹ pé òun wá ìdàgbàsókè fún ìlú Ògbómọ̀ṣọ́, àpò bá ti ń fojú ọwọ́ ṣe ó máa jèrè. Bó bá ń fẹ̀yìn ọwọ́ ṣe ó máa jèrè. Bó bá ti ń fà yóò máa tóra wọn. Bó bá ti ń lù yóò máa dún fún ọ. Bó bá ti ń wá ó máa rí. Bó bá ti ń kójọ yóò máa kójọ nínú Ògbómọ̀ṣọ́. Alálẹ̀ Ògbómọ̀ṣọ́ ò ní bínú sí ọ. Èyí gbogbo wọn tó ń wá ìdàgbàsókè fún Ògbómọ̀ṣọ́, tó dẹ̀ ń wá ìdàgbàsókè fún Àpèrè Bàbá Ṣọ̀ún, tó máa wá ìṣubú Àpèrè Bàbá Ṣọ̀ún, ìwọ náà ò ní ṣubú tìrantìran. Gbogbo ẹni tí máa ń wá ìṣubú fún Àpèrè Bàbá Ṣọ̀ún, tí ń wá ìdàrúdàpọ̀ nínú ìlú Ògbómọ̀ṣọ́, wàláhì onítọ̀hún ò ní déèyàn, àwọn ọmọ rẹ̀ náà ò ní déèyàn. Wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ lọ́kùnrin lóbìnrin, ẹ jẹ́ á gbìyànjú ká tẹ̀lé àwọn ìwà ilé tí bàbá wa Ṣọ̀ún tí wọ́n bá wa sọ ní àná. Ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ yẹn ọ̀rọ̀ olówó iyebíye ni. Ẹ jẹ́ ká tẹ̀lé, ẹ jẹ́ ká mú un lò, ẹ jẹ́ ká ṣe kí ni, ẹ jẹ́ á gbà fún ẹni tí Ọlọ́run bá pè ní aṣáájú. Ẹ dẹ̀ jẹ́ á máa fi àdúrà ran Bàbá Ṣọ̀ún lọ́wọ́. Ẹ tí Bàbá Ṣọ̀ún sọ pé àwọn wá ṣèlú ni, nínú kí wọ́n wá ṣèlú Bàbá Ṣọ̀ún sì ti ń ṣe wọ́n nígbà táwọn ní àwọn wà ládùúgbò kan, àwọn wá ń gbọ́ pé àdúgbò yìí táwọn bá ti ń kọjá ń bẹ̀ àwọn máa ń gbóòórùn. Àwọn kí ló ṣẹlẹ̀? Wọ́n á ní kò sí tọ́lẹ́ẹ̀tì ni, gbogbo ìgbọ̀nsẹ̀ kan bá ń ṣe wo ibẹ̀ wọn náà máa ń jù ú sí, àárín ibi tẹ́ máa ń gbà kọjá àwọn iná máa ń jù ú sí. Bàbá Ṣọ̀ún nínú ìlú mi tí mo sì fẹ́ jẹ́, tí mo jí ọba nínú ìlú náà. Bàbá Ṣọ̀ún wá ní ó dáná ní táwọn ó ṣe ní wípé kí ló fà á tí wọ́n fi ń tọ́lẹ̀tì. Wọ́n nígbà tí ò sómi. Èyí wọn tó nǹkan lóòótọ́, kò sómi nínú ìlú. Bó ni o ṣe ní sómi nínú ìlú? Wọ́n ní àwọn olówó ní ń gbẹ́ bọ́ọ̀hù, ẹni Ọlọ́run bá tún bò láṣìírí dé àwọn agbẹ́kànga. Bàbá Ṣọ̀ún wá ní òkè o, ní gbẹ́ bọ́ọ̀hù fún yín, bákan náà ní fún yín ní kànga, ṣùgbọ́n máa fún yín ní omi ẹ̀rọ. Fún yín ní omi ẹ̀rọ tó yẹ pé Ògbómọ̀ṣọ́ ti rí. Èmi gan tí ń bá ní kí n sọ, tí mo ti fojú rí tó mi tí tap water tó mi jáde nínú ẹ̀rọ yàtọ̀ sáwọn bọ́ọ̀hù tá nǹkan yìí o. Gbogbo àwọn ọmọ wa tá ń bí láìpẹ́ yìí
púpọ̀ wọn kàn máa ń gbọ́ tap water ni pé sources of water tap water rain water wẹ́wọ̀ wọ́n máa ń gbọ́ tap water ni wọn ò máa ti jẹ́ tap water bọ́ọ̀hù lọ́pọ̀lọpọ̀ wọn ò pé òun ní tap water bọ́ọ̀hù kọ́ o tap water gangan tí mo ti fojú rí nígbà mo ti ń bẹ níbi yábí ọmọ ọdún 5-7 sẹ́yìn ni nígbà yẹn lọ́hùn tí wọ́n sọ pé wọ́n ti mú mi ẹ̀rọ dé o tó ń kálukú ó tó ike báyìí tá a máa pọn omi nígbà tá a fi ń bẹ kékeré ìgbà yẹn inú mo ti relax ẹ̀kọ́ dọ́nà ti pẹ́ àbọ̀ wá nígbà táwọn wá láwọn fẹ́ ṣe wọ́n ní nǹkan tó yẹ kó ti wáyé láti 25 years inú ti bàjẹ́ tẹ́nibọ́dì ò dé súnjà kò mà lè ṣeéṣe àbásọ̀hún sọ pé akíní jẹ́ pé kò lè ṣeéṣe yóò ṣeéṣe lógo ọlọ́run àbásọ̀hún wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ ìnáwó ẹ̀ bàbá ní àwọn nínú àwọn tí wọ́n gbìyànjú sí ṣíṣe rẹ̀ táwọn náà bá wọn láì àwọn fẹ́ kún àwọn lọ́wọ́ nínú gbogbo wọn pẹ̀lú ọlá àtọwọ́ àti gbogbo ẹ̀ tó ń kálukú wọn ní bàbá ní kò sẹ́ni tó dáwó tó mi o ẹ̀yin náà wọ bá rí. But I'm saying it publicly mo ń sọ níta gbangba nínú àwọn tí ń pé ó yẹ já contribute ẹ̀já dáwó kò sẹ́ni tó wó tiẹ̀ tó dá tó mi ọba nìyẹn. Nínú táwa máa ń gbọ́ ní ọ̀rọ̀ Yorùbá ni wípé sọ̀mí kalẹ̀ ní ń bẹ láàfin gbèrú mi ò sí nínú ààfin bàbá sọ̀hún jáwọn pé gbèrú mi àtúmọ̀ ẹbẹ láàfin ọ̀dọ̀ ohun àyè lèmi tún ti gbọ́ wípé gbèrú mi tún ń bẹ ní kíni o ètún ń bẹ nínú ààfin bàbá sọ̀hún tún mú wáàpù wọn tún fi kún wọn lọ fi ṣe omi yẹn ti ń yọ báyìí nísìnyí ìgbà tá a bá fi rí àsìkò láìpẹ́ yìí pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ yàrá Yorùbá yìí wọn láàmú ṣe kíni òun láàmú lo omi kọ́lọ̀ mọ́ pin bàbá sọ̀hún ní ipa gbogbo èrò rere tí bàbá yìí ní fún ìlú Ògbómọ̀ṣọ́ kọ́lọ̀ ń jẹ́ kí ó ṣe kíni kó wá sí ìmúṣẹ wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim wọ́n ní èèyàn ní ń bẹ lẹ́yìn ọba tán fi ń pè ní àlè ìbá gbogbo ẹ̀yin bàbá olóyè tẹ́ ń fi òótọ́ ọnú ṣe pẹ̀lú bàbá sọ̀hún gbogbo yín pátápátá bẹ̀rẹ̀ láti bàbá wa SS Ọ̀tọ̀lórin tí wọ́n jẹ́ olóyè àgbà nínú ààfin bàbá wa sọ̀hún bàbá wa SS Ọ̀tọ̀lórin bàbá wa ààrẹ àgò lú Ògbómọ̀ṣọ́ bẹ̀rẹ̀ látòrí yín tó fi dórí olóyè bara ìyàwó ìyálóde gbogbo ẹ̀yin olóyè ńláńlá tó fi dórí bàbá wa alápónà aláròjẹ ni onípa kí ọ̀tán ni gbogbo yíyáyá ọlọ́kùn mọ́sá dúró tì yín kí Ọlọ́run kó san ẹnì kọ̀ọ̀kan yín lẹ́san àdúrà tèmi lè ṣe fún gbogbo ẹ̀yin olóyè nù kí Ọlọ́run kó san ẹnì kọ̀ọ̀kan yín lẹ́san pẹ̀lú èròǹgbà yín sí bàbá kábíyèsí àti ìlú Ògbómọ̀ṣọ́ lápapọ̀ ẹni èròǹgbà rẹ̀ bá da nínú yín òun náà ni ó ṣe àmì àdúrà wọn ẹni èròǹgbà rẹ̀ bá da yóò ní mò ń ṣépè fún òun èmi ò dẹ̀ ṣépè àdúrà ni mo ṣe gbogbo bẹ́ẹ̀ tí wọ́n kálukú yín ṣe ń ṣe pẹ̀lú bàbá sọ̀hún yẹn gbogbo àwọn tí wọ́n jẹ́ olóyè lábẹ́ tiyín náà gbogbo àwọn tí wọ́n jẹ́ bẹ́sìnkáwọ́ tiyín náà Ọlọ́run dẹ̀ káwọn náà ò lè ṣe jù bẹ́ẹ̀ lọ fún yín albarka nabi níwájú Ọlọ́run wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim Islam ló Ògbómọ̀ṣọ́ Ọlọ́run má jẹ́ ó dàrú Christianity ló Ògbómọ̀ṣọ́ Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ ìṣẹ̀ṣe àwọn oníṣẹ̀ṣe ìlú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run má dàrin tiyín náà rú Ògbómọ̀ṣọ́ gbogbo wa ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ńlá parapọ̀ ládẹ̀rẹ̀ ẹyọ̀kan tá ń jẹ́ Ògbómọ̀ṣọ́ gbogbo wa yìí Ọlọ́run má bà wá jẹ́ o èdè àìyedè Ọlọ́run má fi sí wa láàrin àtijọ́ ń ṣebọ̀ níjẹ̀rin àjọ ń ṣebọ̀ níjẹta àjọ ń ṣebọ̀ lánàá léyìí tí ò sí wàhálà tí ò sí dààmú kankan láàrin wa tí ò sí gbólóhùn ró sọ tí ò sí ogún mi ò tẹ̀mí nínú wa tó bá dòní Ọlọ́run ò ní jẹ́ kí àìfẹ́ dáadáa tá a fi ń bàbọ̀ látàná yẹn Ọlọ́run ò ní bàjẹ́ o dọ̀là náà Ọlọ́run ò ní jó bàjẹ́ o àní rógun ẹ̀sìn nínú ìlú yìí ànírógun ẹ̀sìn nínú ìlú yìí gbogbo ẹni bá ń pètè pèrò ogun nínú ìlú Ògbómọ̀ṣọ́ yìí irú wọn bẹ́ẹ̀ náà yóò bá ogun náà lọ kullama awqadu naran lil harbi atfa'aha Allahu kullama awqadu naran lil harbi atfa'aha Allahu kullama awqadu naran lil harbi atfa'aha Allahu ìsọkùnrin ni ìsọbìnrin ni ìsọmọdé ni ìsàgbàlagbà ni tá a bí lábẹ́ obìnrin àbí tá a gbé dìde tá a gbé jáde pẹ̀lú abẹ́ láti inú obìnrin tó fẹ́ da ìlú Ògbómọ̀ṣọ́ rú Ọlọ́run ò ìrandíran wọn má jẹ́ ó tò ìgbésí ayé wọn jẹ́ ó dàrú tó tálì bẹ́ẹ̀ ni kọ́lọ́n kó ṣe wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim aqulu qawli hadha astaghfirullaha li wa lakum wa lisa'iril muslimin wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.